Ojútólé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé Ojútólé tẹlifíṣàn là ń fẹ́ o Ojútólé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá Ojútólé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń Ojútólé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù Ojútólé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n Ojútólé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. Èmi Taoridi ọmọ Faronbi olórí ẹbí Alagbeji èmi mo sáyìn fún Saidi Arẹgbẹ o. Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létè ṣe bẹ́yìn náà ti fi ti ara yín gbọ́ lẹ́nu ọlọ́rọ̀ gangan olóyè Chief Taoridi Faronbi Alado olórí ẹbí pápá Alagbeji ìlú Ìsọlọ̀ tí wọ́n fìdí ẹ̀ rinlẹ̀ wípé àwọn làwọn tọwọ́ bọ̀wé fún alàgbà Saheed Ìṣọ̀lá Arẹ́gbẹ́ṣọlá SA 400 fún tọba ìlú Ìsọlọ̀ bàbá Aládò sáìfẹ́ ni méjì o àwa àrùn gómìnà ìpínlẹ̀ Èkó His Excellency Babájídé Olúṣọlá Sanwo-Olu igbákejì gómìnà Ọbáfẹ́mi Hamzat àti commissioner for chieftaincy kí wọ́n má ṣe gbọ́ tẹ́lẹ́gàn olórí ẹbí ló fọwọ́ sí Saheed Arẹ́gbẹ́ ẹnikẹ́ni tó bá gbéwé mi wá ẹ má gbà lọ́wọ́ wọn o tàbá ráwọn àríjẹ nídìí màdàrú tí wọ́n wá lọ ṣe ayédèrú àbí ẹ̀dà signature olóyè Taoridi Faronbi Alado alágbọ̀n lonítọ̀hún wọ́n balẹ̀ sí ká fọwọ́ òfin yanjú ẹ̀ olùkéde Chief Taoridi Faronbi Alado akérògùnlú Ìsọlọ̀ olórí ẹbí pápá Alagbeji. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks. Alolongini ti gàjà o lẹ́gúnlé olóngini ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ Ojútólé TV show ní kẹ́ máa wò nílé Ojútólé TV àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé Ojútólé TV má yìí kò tiẹ̀.